Mo kí wa ní kíkí tó lọ́lá jùlọ lágbàáyé mo ṣe làbọ́rọ̀ ẹ̀ làbọ̀yè làbọ̀yè bó ṣíṣe. Ẹ jẹ́ ká gbọ́ lọ́nu ọmọ akéwú tọrọ jẹ yìí. Ọkùnrin kan wọ́n pè ní MS Baba. Ó ti pẹ́ tọ́lọ́run ti kádà pé mo mọkùnrin yẹn ní ọdún bíi méjì sẹ́yìn lórí Twitter Space nínú àwẹ̀. Àwọn kan invite mi pé ìkẹta máa ń ṣe wá sí láwọn space kọ̀ọ̀kan a máa ń wà ń bẹ̀. So ọjọ́ náà àwọn Yorùbá family kan bí i Yorùbá ṣáà ni wọ́n ṣáà máa wà space wọn máa ń jẹ́bù nínú ọmọdé nìyẹn. Láti bẹ̀rẹ̀ tó wá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn bí Yorùbá Islam nìkan àwọn ṣàìfẹ̀nù yàtọ̀ Islam lẹ́yìn gẹ́gẹ́ bí ẹni tó kẹ́kọ̀ọ́ Islam ara wa ta mi mo ní Islam táwa kọ́ ń pa rẹ̀ tó sì yá wa tí ó dẹ̀ dàrú mọ́ wa lójú tí ò rújú lẹ́nìkan dẹ̀ ń bàjẹ́ báyìí. Wọ́n ń kó àwọn tí wọ́n mọ̀ pa Islam ń kó wọn sọ di bára àwọn ọ̀rọ̀ burúkú tó ń sọ àwọn àyá Kùránì wọn kàn àwọn tẹ́ pé ṣẹ́rí aláàkọ́ ni pé ṣẹ́rí dáyé báyà jiyàn ẹni ẹ̀kọ́ lọ́wọ́ náà ṣé ọkọ̀ mọ̀ kéwu náà Islam tó ń fẹ́ máa yẹ ẹni tí ó mọ̀ tó bá mọ̀ káwá jọ sọ̀rọ̀ lẹ́yìn náà tó bá jọ sọ̀rọ̀ náà tán náà gbogbo àwọn ọ̀rọ̀ tó bá pa mọ́ Islam àwa yọ fún ọ ilé yìí rọ ni ilé yìí rújú ló bá wọn bẹ́ẹ̀ ilé ìtorí pé jẹ́rí àwọn tá a kéwù àmọ́ náà ni o kásálàyé ẹ̀sìn fáwọn èèyàn ká má jáwọn èèyàn ó wọnú gbó lọ ká má ṣe pé àwa ká má bẹ́ ìbúlọ̀ online lásán ni ká fà má búra wọn ká má ṣe kọ́mẹ́dì jẹ́ pé owó nìkan náà ni wàhálà yìí wa. àwọn ilé ìdẹ́ ń ba Islam jẹ́ ojoojúmọ́ náà ń ba Islam jẹ́ máa wọ̀nyẹn la kódà mo ní ẹ̀gbọ́n kan. Ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ brọ́dà a máa jọ máa gé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ rí bọ́n ṣe ń sọ̀rọ̀ bí ẹni tí oyún tí ẹyin fọ́mọ́ nínú ṣẹ́rí tí n bá fẹ́ gbọ́rọ̀ brọ́dà mo ní láti ṣe ×3 speed ẹ̀ kó lè fast cause wọ́n kàn ń sọ̀rọ̀ bí ẹni tí anyway ṣẹ́rí àfà tẹ bá sọ wípé MS ó ń tú Kùránì ní tùkùtù kò tú dáadáa kò ṣe dáadáa wọ́n ń parọ́ mọ́ Islam wọ́n ń parọ́ mọ́ Allah wọ́n ń parọ́ mọ́ ànábì ẹ̀yin ẹ jáde ẹ wá sòótọ́ tó ti yé yín gbogbo àwọn irọ́ tẹ ti pa fún wa ànábì mọ̀ọ́mọ̀ ó rìn lọ lọ́jọ́ kan ìyá kan ń da ìgò sọ́nà ànábì wa lọ kí ànábì wa kí pẹ̀lẹ́ wá gba Islam ààrẹ rí o gbogbo nǹkan tí MS bàbá ń kà ń gbẹ̀rí jáde o à ń fojú àwa ń rí ice-comb gba wa ń wò ó so now mo fẹ́ invite yín officially wá sórí page MS bàbá àbí ọ̀dọ̀ àkànbí a lè ṣe lọ́dọ̀ MS a lè ṣe lọ́dọ̀ àkànbí bí ẹ̀mí bá ṣe darí wa ni every Friday a lè ṣaláì má wá táwọn brothers àwọn sisters àti wọn bá ti lọ ibi iṣẹ́ tí wọ́n bá ti dé especially 8 p.m. a ti máa wà online a máa wà ní YouTube a máa wà gbogbo ẹ̀ a máa wà ní Facebook anywhere tẹ bá bá wa pàdé ẹ máa bọ̀ lórí TikTok gbogbo nǹkan tẹ ẹ mọ̀ yín tẹni Kùránì yé yín gbogbo ẹ máa bọ̀ ẹ wá ṣàlàyé fún wa ìgbà wo ẹ máa bọ̀ Allah ò dẹ̀ kí ń ṣe Ọlọ́run tó ti yé yín tẹ́ ẹ bá mọ̀ yẹn ẹ ń ṣe bébì tàṣà máa baby sit yín pé wọn ń translate orúkọ ẹ jẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. ẹ̀gbọ́n mi ni ẹ bá láwọn ọ̀rọ̀ tó máa ń sọ ẹ mọ̀ pé ó ti gbé MS bàbá yẹn ó ti gbọ́ wọ́n ti da láìfọ̀ ẹ̀rú wallahi ẹ̀gbọ́n tó wọ́n ṣe wà ní mọ̀kànlá nípa níta ń dọ̀rùn rí àlùjánnà wọ́n ń parọ́ fún yín ni wọ́n ti gbọ́ àwọn MS bàbá yẹn wọ́n ti gbọ́ pa táwa tá a kéwú náà táàbà wá jáde tá a máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan táwọn ìpín sọ ní ìròjú yìí ẹ jọ̀ọ́ àwọn èèyàn mọ̀ sí náà walimadha ta'allamna kí ló tàbí kẹ́kọ̀ọ́ yìí nígbà tá a bá lè ṣàlàyé àwọn ọmọ ìsọ̀fà ìmí àti wọ́n lè sọ̀rọ̀ kan ní orí MS ní space yẹn wọ́n wá lọ mú àyà kan wá pé àyà yìí pé ọlọ́ni wa ma minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya ní kò sí ẹnì kankan ní báyìí tí ò ní kọjá lórí iná afárá sirat wọn á ní kò sẹ́ni tí ò ní wọná wùrúdù mbẹ yẹn wọn lọ ń túmọ̀ ẹ̀sìn pé yẹn ó dùkúl walakin bimana almururu inshallah ta'ala
everything náà lápadà wá kálàyé àmọ́ wá mẹ́rin wá lugawiyyan àwọn ipò yìí Allah wọ́n ní Allah wọn ní òòṣà ni ní ọ̀dọ̀ àwọn lábáwá Christian àáfàá ẹ má bínú o, àwọn tó bá pe Allah ní òrìṣà wọ́n parọ́ fún yín ni o. Ère ni Allah, òrìṣà wa ọmọ Yorùbá nìkan la ní òrìṣà. Ẹ rí i pé òrìṣà, àwọn ẹni òrìṣà dá làwa ń pè ní òrìṣà, àwọn special beings, special people tó ti yé yín, àwọn ni òrìṣà, àwọn tí òrìṣà wọn dá. So ère ṣìgìdì ọlọ́wọ́ ọ̀tún méjì ṣánpọ́nlá òun ni Allah. Ẹ wo Allah yín. Brọ́dà yín yẹn ó ti já. Ṣẹ́rí kò sí ọmọ kóòtù òjíire tó ń lo ọpọlọ tó ń lo 36 ẹ̀ 360 brain ẹ̀ tó ń ṣiṣẹ́ dáadáa tó máa gbọ́ ms bàbá tó máa padà lọlé lọ ṣe research ẹ̀ tí ò ní kúrò ní ẹgbẹ́ òkùnkùn Islam. Ṣẹ́rí tẹ́ ẹ̀ bá ti kúrò ní ẹgbẹ́ òkùnkùn Islam ẹ̀yin nìkan lẹ ṣì kù síbẹ̀, ẹ̀yin àti mufti onígbẹ̀lẹ́nu. Àwọn ọmọ kan Yorùbá wọ́n ti ń fi ẹgbẹ́ òkùnkùn yẹn lẹ̀ torí à ń sọ fún yín wípé wọ́n fi Islam yẹn wọ́n fi ń gbalẹ̀ ní ẹ̀ gbọ́. Ẹ̀ sọ pé wọ́n ní pé gbogbo mùsùlùmí máa jóná, wọ́n máa gba orí iná kọjá. Tẹ́ bá ní ọpọlọ tẹ́ ń rò, kí lẹ lọ ń ṣe níbi tí iná wà? Ṣé kò sí ọ̀nà míì tẹ́ lè gbà lọ àlùjọ́nà? Àti pé àlùjọ́nà yẹn gan kí lẹ fẹ́ lọ ṣe? 72 virgin lẹ fẹ́ lọ dó? Àbí kí ni promise Allah promise yín? Ó ní kẹ́ máa mu ọtí, ẹ máa jẹ ẹyẹ, ẹ máa jẹ àṣá, ẹ máa jẹ gbogbo ẹ̀, ẹ máa omi dẹ̀ pọ̀ sílé ayé. Kí lẹ̀ ń wá tẹ́ ẹ̀ rí ń bẹ̀? So now nísìnyí gbogbo what's it called? Brother yín yẹn ó ti já, ẹ̀yin nìkan lẹ ṣì kù sẹ́gbẹ́ òkùnkùn. Ẹ lọ ka Quran verse yẹn, lọ ka hadith yẹn náà. Allah ṣàlàyé wípé gbogbo ẹ̀yin dúdú lẹ máa jóná. Ẹ wo hadith yẹn, gbogbo yín lẹ máa jóná. Kí lẹ wá ń wá kiri fún? Ẹ ka hadith, èmi ò ní kà á fún yín, ó yá ẹ kà á. Ẹ lọ kà á fúnra yín, ẹ lọ ṣe research yín. Àwọn lárúbáwá wọn ò nífẹ̀ẹ́ àwa dúdú, àwọn tó ń lè fún wa níwèé ìgbèlú, a lè fẹ́ ọmọ wọn. A lè fẹ́ ọmọ wọn, wọn ò nífẹ̀ẹ́ wa. Wọ́n wá ń polówó àlùjọ́nà fún wa. How possible is that? Ẹ lo kinní náà. lọ Ọlọ́run jẹ́ aráyè káráyè wọn wàláhì wọn ò sá lọ ẹ̀ nírí wọn mọ́ torí á fìníṣì wọn tán yányán. Gbogbo àwọn ẹ̀rí báyẹn rí ànábì lọ dáná ànábì ìsìgbà kan kán lọ kọ́mọ kó ògbó ẹ̀ bọ̀ pẹ̀lú ìrọ̀lọ́wọ́n ọba á bá wọn fọ́ gbẹ̀ yán sí wẹ́wẹ́ logically pẹ̀lú làákàyè àti pẹ̀lú àwọn nǹkan tí ń gbẹ́nu wí tàwọn náà. Tó yẹ pé ní fa ni wọ́n náà bá jẹ́ ni á gbé lọ di fa yín. Tó yẹ pé nínú báíbù yín ni á gbé lọ di báíbù. Ọlọ́run máa fakọ̀ wá. Assalamu alaikum. Okay àfà, èmi specially mo máa retí yín ní ọjọ́ Friday o. Ó dẹ̀ possible before Friday tẹ́ bá ń wá sí TikTok dáadáa. A máa wà ní TikTok cause a wà ní holiday nísìnyí, ṣé mọ̀ wọ́n ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún. So àwọn ẹlòmíì wọ́n ti gba holiday wọ́n ti ṣe, so a ní a little more time nísìnyí. So mo máa appreciate tẹ́ bá lè kó gbogbo ẹ̀rí yín wá, kẹ́ kó gbogbo everything wá, kẹ́ wá ṣàlàyé fún wa bí ànábì Muhammad bí ó ṣe gba Mecca, bó ṣe gba Medina, bó ṣe kógungun àwọn ará Kùrẹ́ṣì, bí ó ṣe bá wọn jà, bó ṣe lọ ń bá wọn romance. Ẹ wá ṣàlàyé fún wa o, gbogbo ẹ̀ làwa nífẹ̀ẹ́ sí àti mọ̀ o. Ẹ jọ̀ọ́ o, ẹ wá ṣàlàyé fún wa. Ẹ gbọ́ nǹkan tí àwọn ọmọ Lárúbáwá sọ nípa Allah.